Osoloko loko. Osoloko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Osoloko loko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Osoloko loko. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mi ò fẹ́ kó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣúlélẹ̀. I don't want to do this. Èṣù náà ló máa ń dáràn. I am not a murderer. I swear. I am not one. Yes, you're not a murderer, but you just killed someone in cold blood. No. You just did, so what do I call you? What do I call you then? Kíde. Kí ẹ tún fẹ́? Ṣé ẹ fẹ́ kó bá mi ni? A kò fẹ́ confirm àwọn kankan ni. Ká rí àrídájú ká tó lè take any further steps. Àrídájú? Ṣé gbogbo nǹkan tí mo sọ fún yín kò sí tẹ́ ẹ dìmú? Ó yé mi. Ẹ rò pé mo ti yó ńgbà tí mo sọ fún yín pé kábíyèsí mo rí kábíyèsí tó gbé òkú olórí tó gbé sílẹ̀ lẹ̀. Ó dá ẹ wò. Ẹ ti gbóòórùn yìí kò dá yín lójú. Ṣé ẹ rí? Gbogbo nǹkan tẹ́ sọ yìí ṣe lè sọ nílé ẹjọ́. Ilé kí ni? Ilé ẹjọ́. Kóòtù. Mo mọ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ rí? Ẹ wá wò. Tẹ́ ẹ bá ń lọ ẹ máa lọ ẹ wá máa lọ. Ẹ rí yàrá kan ní apá ọ̀tún ẹ̀yà sapá ọ̀tún. Ilé tẹ́ ẹ máa kọ́kọ́ gbàrà lápá ọ̀tún. Ibẹ̀ wà kóòtù. Ẹ ṣe o bá díjọ́ mi ọjọ́ rí àmọ́ àríra. Wá ẹ tí lè lọ. Kíde báyìí kíde wọ́n tẹ̀ mí kíde báyìí. Ó yé mi ẹ fẹ́ jí mi gbé àbí. Ará àdúgbò ẹ gbà mí o wọ́n fẹ́ jí mi gbé o àwọn ọ̀gbọ́n máa wá àwọn wọ́n fẹ́ jí mi gbé mo gbé ẹ fẹ́ jí mi gbé ẹ ò gbé mi mọ́ ìrọ̀lẹ́ fẹ́ sí àbí ẹ fẹ́ jí mi gbé ẹ lè rí mi jí gbé ẹ̀yin báwo. Ṣé kábíyèsí wà nílé? Ọmọ kan o. Sọ́mọ ilẹ̀ sí ni wọ́n náà? Bẹ́ẹ̀ni tó lọ́wọ́ amáyànkí. Ẹ má bínú. Ẹ kú dédé àsìkò yìí. Àwa rí kábíyèsí ni. Ẹ ọ̀kàrẹ̀ ìwọ nílà ká inú tiẹ̀ ìwọ nílà ọ̀dà bí èyí gbolójú wókò wọ̀nyí nílà ká inú tiẹ̀. Ẹ má bínú sà. Àbínú sáǹdé ńlẹ̀ ìjọba lè ṣe wà. Kí lẹ bí a ṣe fún yín ọjà rí? Àwa rí kábíyèsí fún àwọn ọ̀rọ̀ kan ni. Àwa rí kábíyèsí fọ́rọ̀ kan. Kò wúrò. Kábíyèsí o.
Yóò dà fún yín. Ẹ̀lẹ́. Yóò dà fún yín. Ẹ̀ra. Ẹ ṣeun. Kí la rí o? Kábíyèsí, àwọn ọlọ́pàá ìrìn ẹ̀wọ̀n wọn ní à ń fẹ́ báyìí ní gbólóhùn tàbí méjì. Ọ̀rọ̀ ọlọ́pàá le. Gbólóhùn ọlọ́pàá burú. Wáyá nísìnyí gbólóhùn ẹ yóò di pé ẹja dé station. Ẹ bá dé station wọ́n ti yí sí pé arrest. Odò òdì. Arrest bó. Ṣé èyí wa tán lù ní? Ká jẹ́ pé kábíyèsí aláṣẹ kejì ò sátíà ńlọ arrest wá kàn. Kábíyèsí ká wá dáyé pọ̀. Èyí ni mo ṣe ẹ̀yẹ ni. Kí lẹ wá wá? Ẹ wò mí kábíyèsí, ó tó bí ijọ́ mẹ́ta táwọn èèyàn wọn ti ń pariwo káàkiri ìlú. Wọ́n là pé àwọn fẹ́ ṣe ìdíje kan. Kọ́mọ̀ jẹ́ pé ní ẹ̀dọ́gbọ́n wá tọrọ àyè fún. Ṣé ńlẹ̀ wá tọrọ àyè fún? kábíyèsí ó máa da kémi àti nìkan dá sọ̀rọ̀ náà. Wọ́n tún ti dé ni kí lẹ fẹ́ sọ tẹ́lẹ̀ sọ gbangba lójú àdé pé ká máa mi ò ráyè gbogbo à ń sọ̀rọ̀ kọ́ra o kò dọ̀ sí time mo ń jáde lọ. Ó dáa kábíyèsí àwa wádìí nǹkan àwọn kankan nípa ikú ìyàwó yín olórí Yétúndé Àdìsá Martins. Ikú ta ni? Ọpọlọ ẹ lọ ni. Ọlọ èyí tí ó bọ̀ ẹ rí èyí tó tóbi àròkọ nílà ká ìlú díẹ̀ ni pé bóyá tí tóbi rè ó jù ọkọ àṣẹgbàgbà wù àṣẹwọ̀bọ̀ nílà ká ẹ̀tọ́ àlẹ́sẹ̀. Ẹ̀dùn olórí ta ló kù. Ìyàwó yín. Ọtún tẹnu wọn kábíyèsí ọyẹ jáde. Àbúrò ẹ bá tàṣẹ. Èyí ṣe. Ó ní Yétúndé wá wà báyìí wọ̀ lọ. Ó ní Yétúndé lè gbà lọ. God. Yẹ kí n pè lálàdé. Hello Lọ́ládé, báwo ni? Ṣé ẹ ti rí Yétúndé? Ẹ ti rí. Ẹ̀rẹ̀ tí gbọ́ wọn kan pa ẹ̀. Máa rí máa ń pe Láolú ń sìn wá find out. Jẹ́ kí n pe Láolú ṣe. Dèjì báwo la Rẹ̀mí ńkọ́ kò sí lé ni ó dẹ̀ mú wá rí. Well, it's okay. Ó dáná pé ìwọ mo bá ń lé. Kí ló fẹ́? Kí ni mo fẹ́ ní ilé ọ̀rẹ́ mi? Come on. Anyway, you see, Deji, mo fẹ́ kó jẹ́ pé tí bá ti serve tán as chairman, you know, wọ́n ló máa succeed me. Excuse me. Hello, báwo ni? Yétúndé kú. Wọ́n wá ní tó máa help me náà ni. What are you doing? I don't know. Kí ló ṣe Dèjì? Èmi gan mọ̀. Dèjì. I don't know. Dèjì. 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 Kí ló ṣe fún? Èmi ò mọ nǹkan tó ṣe náà. Dèjì. 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 Bọ̀rọ̀ kìíní. Kábíyèsí ò ní lè tẹ̀lé lọ bí kankan báyìí. Kí nìdí? Ìròyìn ìbànújẹ́ lẹ gbé wá fún wa lè tọ́ bá wa lójijì. Tára kábíyèsí bá balẹ̀ torí sì ń gbóná lọ báyìí. A wà pé yìí. Ọgbọ́ wọn ò lè lọ báyìí. Ìyẹn máa le díẹ̀ sá. Kí ni ó lè díẹ̀? Kí ni ó lè díẹ̀ ọkùnrin wà láì? Kí la fi ṣe ọ́ tó báyìí torí Ọlọ́run? Kí la fi ṣe ọ́ tó báyìí? À ń kí àṣà ọlọ́ọ̀mẹ́ni ó kú. Ṣé ìròyìn ìbànújẹ́ kò ń gbé kí ni? Ìròyìn ayọ̀ ló gbé wá bá wa ni. Agbéròyìn ìbànújẹ́ tí wọ́n yà kalẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí
inú ń bí a torí inú wa ń bàjẹ́ kábíyèsí ò sì lè lọ bì kankan ńgbà ọba yá kábíyèsí ó yọjú sí yín inú wọ dùn àfẹ́ rí yín bẹ́ẹ̀ ṣe dúró yìí gan ìbànújẹ́ lẹ gbé wá bá wa wọ́n bí mo tiẹ̀ ṣe dìjú yìí ẹ̀yin ẹ̀ sọ ẹ kó wọn bọ́ta. ẹ fún wọn lẹ. kí wọ́n fi hàn lẹ̀. tọ́ ẹ jẹ́ kí tẹ̀lé wọn. kábíyèsí ẹ lọ. ẹ lọ bí kankan títẹ̀ lọ bí kankan kábíyèsí. títẹ̀ lè bò. bí wọ́n bá tiẹ̀ wà lọ́sẹ̀ gbẹ̀yìn náà ṣíṣe sáà ti ṣerú láti sọba ni wọ́n yẹ kí wọ́n fọwọ́ díẹ̀ kù. bẹ́ẹ̀ni. ẹ lọ bí kankan. ẹ lọ kábíyèsí. màá tẹ̀lé wọn. ajẹ́pẹ́ àjọ máa lọ ni. àjọ máa lọ ni. irọ́ ẹ̀yin ẹ dúró ẹbí mi wọ́n fẹ́ rí wọ́n náà wọ́n fẹ́ béèrè question àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ẹ dìlé mu. kábíyèsí àwa ló lóye yín a lè máa wò yín kẹ́ ẹ máa lọ báyìí kábíyèsí. kábíyèsí o. kábíyèsí o. yóò dà fún yín. ẹ ra kábíyèsí. ẹ ra kábíyèsí. 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 ṣeré ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ò fẹ́ kó dá sí rárá torí kò kún ẹ lọ́wọ́ kò kún ẹ lẹ́sẹ̀ ok. But daddy n kò wúlò olórí ìpayà wọn náà it sounds illogical. Yes èmi náà ò lérò pé Láolú lè ṣerú nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn but son ayé ìṣòro gan-an. ṣe ṣáà ti wà okay. Oh yeah, ma wa okay. But please, stay clear of that trouble. Stay clear of the problem. Stay clear. Dad, you know I'm the man of the law. A kò lè jẹ́ kí atẹ́gùn fẹ́ ọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ náà. Ó yé mi, ètò ọ̀rọ̀ yìí ó kàn wá lọ́wọ́ kó kàn wá lẹ́sẹ̀. Má dá sí rárá. Daddy, mo mọ nǹkan tí mò ń ṣe. Oh, Junior, stop being professionally stubborn. Come on. Mo ṣe àwọn nǹkan tí mò ń ṣe. Mo gbé mo dára ìwọ ọmọkùnrin. Kí ni màmá bògiri jẹ́? Ìwọ ọmọkùnrin yìí ó ṣàfẹ́ pa mí. Kí mo tún ṣe? Kí mo ṣe jáde àbẹ̀wò ní kíní gan? Kí ló ṣe? Èwo ni mo bọ́ kàrà mọ́? Kí ló ṣe? Mo ní kí ló ṣe? Kí ni màá ń ṣe é gan bọ́sẹ̀? Èèyàn á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wàá máa fi béèrè dáhùn béèrè. Ṣé o gbádùn? Ní tí mo fẹ́ gbọ́ gangan nu. Mi ò gbádùn. Ó yọ lára. Ó ti yọ ó gbádùn lóòótọ́. Ó mà ṣe o. Kò dẹ̀ sí àwọn dókítà ò dẹ̀ sí ní wọ́n sí ilé ìwòsàn báyìí. Káà tó rí ilé ìwòsàn mi a máa rìn o. Ṣùgbọ́n mo mọ́ra ṣùgbọ́n mo mọ́ra. Kémi mo mọ́ra. Mo mọ́ra. Kémi mo mọ́ra. Mo mọ́ra. Ìwọ gangan ló gbádùn. Ìwọ gangan làlàáfíà jìnnà sí. Ìwọ ló gbádùn. Bọ́sẹ̀ mo gbádùn. Ìwọ lára rẹ ò yá. Ṣé wọ́n gbádùn? O gbádùn ni wọ́n lọ sọ fáwọn ọlọ́pàá pé orí kábíyèsí tó gbókù. Mo rí ni. Mo rí. O tún sọ? O rí. Pẹ̀lú ojú wo? Ojú yìí. Kábíyèsí, ẹ dá mi lóhùn. Mi ò ní mind láti keep you síbí for long. Kábíyèsí, ọ̀rọ̀ yóò le tó báyìí. Ẹ̀yin kan fún wa ní information tí ẹ ní and a lè help ara wa. Kí ni mo fẹ́ gbọ́? Ọ̀rẹ́ ti sọ pé mi ni mo pa. Wọ́n á ti gbé àjọ help ara wa. Is that so? Ìbẹ́ tí ẹ ti sọ pé wọ́n lọ rí mi tí mo gbókù lọ sórí ilẹ̀ yẹn. Ìyẹn pa ẹ̀wù kan pa ọ́ lẹ́rìn. Is it not laughable wípé mo pààyàn ní ìgboro náà? Mo wá gbé wá sórí ìpàkùrọ̀ mi láti wá jù sórí ilẹ̀ kan. Ìwọ Ọlọ́run kágbàlagbà wà báyìí kọ́ mọ́ dànù
kó má dànù ṣe bí èmi àti ẹ ti jọ sọ wípé ká ṣe lólókù o. Òru ló gbé. Mo tún dára o ó tún lóru ló gbé ṣé ẹ̀gbọ́n ni. ṣé ó ti yé mi ó yé mi mọ̀sẹ̀ kò yé. sórí ó dìgbà tí àwọn oníwèé ìròyìn bá wá sí àdúgbò tó wá pákúrọ̀ tí wọ́n wá béèrè babalájọ tí wọ́n ní ẹjọ́ babalájọ la fẹ́ rí o tí mo yọ sí wọn tí wọ́n ní wọ́n wá ní pé ọyọ babalájọ a kàn nídìí àwọn ìbéèrè kan láti béèrè lọ́wọ́ yín ni tó wá gbé mi sí orí amóhùnmáwòrán tí gbogbo àgbáyé ń wò mí tí mo wá di sẹlẹbẹ ibi ẹwọ sáyé dìjùkọ àti pàṣọ tó di sẹlẹbẹ yẹn màmá gara o olúwa ò máa gara màṣẹ báyìí ẹjọ ṣe é rí kábíyèsí mo rí kábíyèsí ó gbókù lóòrù gan ni lóòrù ló gbé. bẹ́ẹ̀ ṣe fẹ́ di sẹlẹbẹ náà lẹ́ẹ̀fì di sẹlẹbẹ ńgbà wọn bá gbé kinní sí lọ́rùn torí wọ́n ti sọ wípé ẹni tó bá ṣokùnfà bọ́ ṣe mẹ́ni tó gbókù wọ́n bẹ orí rẹ̀ ni ẹ wàá di sẹlẹbẹ wọ́n wàá gbé kinní sí yín láyà báyìí sẹlẹbẹrẹ o wọ́n lọ pa ni o wọ́n fẹ́ bẹ́rí rẹ̀ ni o. bọ́sẹ̀ dúró o. èmi ò wá dòpọ̀. gígé gan-an bọ́sẹ̀ dúró kí ló wí wọ́n máa bẹ wọ́n máa bẹ kí ni lórí. wọ́n bẹ̀rí yín dànù. mi yé sẹlẹbẹ. ìwọ àti ta ni ọ̀ di sẹlẹbẹ. lóòótọ́ sẹlẹbẹ wọn ò di ṣé kò lè sọ̀rọ̀ ni. ibo ti fẹjọ́ sọ kágbàlagbà rí kó má lè dákẹ́. àwọn Saidi àti Paso ní sẹlẹbẹ èmi ò ṣe sẹlẹbẹ. ẹ̀yin gangan sẹlẹbẹ. àná àwọn Saidi ní sẹlẹbẹ èmi ò sẹlẹbẹ. ẹ wá mú wa mi ò sẹlẹbẹ tẹ. gbọ̀rọ̀ kìíní. Kábíyèsí ẹ ní láti sọ nǹkan fún wa o. Okay. Student lásán ni mo jẹ́ nígbà tí mo pàdé Yétúndé ṣùgbọ́n ó ló mú mi kúrò nílẹ̀ẹ́lẹ̀ inú erùpẹ̀ tí mo wà ó lè fọ̀nà hàn mí. Aláàbò mi ni o, olùfẹ́ mi ni o, èèyàn ọkàn mi ni. So bá tẹ̀ jẹ́ pé ojoojúmọ́ là ń jà tá à ń jà gidi gan tá à ń gbé ilé wa tá à ń jù lura wa lórí tí ò yẹ́yìn ni pé mi ò lè pa Yétúndé ìyàwó mi ni mi lè pa torí ìfẹ́ tí mo ní fún Yétúndé ó jìn gan ó jìn débi pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ igi yẹn gan ò ní wó mi ní jẹ́ kẹ́ pè mí ní orúkọ tí mi jẹ́ kí wọ́n wá pè mí ní àpàyàn nítorí kí mo kàn lọ́ọ̀bù ìyàwó mi ẹ̀ṣẹ̀ wo ló wà nù yẹn. I'm a man who loves my wife with all the nerves in my body. Nígbà tí ń jẹ nǹkan kan rárá ọmọ Yétúndé yìí kò sí tí ó ṣe tán kò sí tí ó ṣe tán. She reached out to the moon. In fact, ó forí balẹ̀ fáwọn ọ̀rọ̀ àwọn pé kí n lè jẹ́yàn. Ó ṣe wá jẹ́ pé òun ni màá pa. Mo nífẹ̀ẹ́ kì í ṣe duty o, obligation ló jẹ́. Nítorí wá látọkàn mi ni tí mo ṣe kì í ṣe duty o. So Yétúndé ń ṣe tí mo kàn lè pa bẹ́ẹ̀ yẹn o. But kábíyèsí wọ́n ní wọ́n rí yín tí ẹ̀. Tí mo ṣe kí ni gbọ́rọ̀ tí mo ti sọ kalẹ̀ látẹ̀kùn yẹ ọ̀rà jẹ́ ń tún sọ fún ẹ gbólóhùn kan mo nífẹ̀ẹ́ ìyàwó mi èmi kan ni mo pa I'm not guilty. Tó bẹ̀ tán àbí kí ló tún kù o ti fẹ́ gbọ́tàn mi. ṣùgbọ́n ṣé òótọ́ ni nǹkan tí wọ́n ń sọ káàkiri ìlú yìí. olóye kí ni òun ṣòótọ́ ṣe báwa kan ń ṣe nǹkan tó wù wá ní báwọn àwa èèyàn àkàmọ́ máa ṣe nǹkan tó wù wá ni. kí ni mò ń sọ lẹ́nu kí ló ń wí jáde lẹ́nu báyìí. olóye ṣẹ́nu tèmi lẹ ti fẹ́ gbọ́ pé kábíyèsí ló pàyàwó ẹ̀. èmi ti gbọ́ ju gbogbo yẹn lọ olóye.
wọ́n ló mọ̀. Àmọ́ ṣá tó bá lọ jẹ́ lóòótọ́ ní gbogbo rúmọ̀ tá à ń gbọ́ yìí lórí bẹ́ẹ̀ ìlú yóò lè tòrò. ẹ gbàgbé ẹ olóyè ìlú sì máa tòrò. ìlú á tòrò. bẹ́ẹ̀ ni. ṣé ìlú á tòrò láì sí kábíyèsí ń bẹ. àwọn olóyè á yan kábíyèsí míì ṣé báwọn ni. ilẹ̀ ẹ wo ẹ máa ra àwọn obìnrin eléyìí. kókò dojú rú ṣẹ́. olóyè ẹ fún mi lápá yẹn fún mi lápá yẹn jáde kí n ṣe pa. sórí àgbà ti fún pàmì àbí tó o bá wò báyìí àti ga tán. olóyè kí lẹ̀ ń rò. ṣé ìwọ ọmọ iye percentage tí mo fi gbé ẹrù ìlú sórí ni mo gbé sórí ju kábíyèsí kan lọ. olóyè ẹ jẹ́ máa para yín dànù ọ̀rọ̀ lóyè máa yanjú gbogbo a máa ṣẹ́tú láìpẹ́ yìí. kò burú. ó dáa tètè bá mi yẹ̀ wò torí kó pa mí silently. olóyè. kábíyèsí ẹnu ẹ mọ bí ọ̀rọ̀ ọlọ́pàá yìí ṣe rí ó ṣòro gan a máa ní láti fún ọ níwèé wọn ni o. wọ́n try gan àbí kí ni problem wọn you are young wait for ọpọlọ lọ́ọ̀yà kò fi gbé látijọ́ tèmi àti ìyàwó mi ti ń bá bọ̀ ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ wá pa kí ni motive what's the cause kí ni reason. ó fọ́ ní sẹ́mi náà kábíyèsí ó fọ́ ní sẹ́mi náà torí ẹ̀pọ̀ kábíyèsí ọ̀rọ̀ yìí àwọn àgbẹ̀ lọ sí kóòtù yìí. kálọ́kọ̀t náà in fact ń pẹ́ jù kálọ́kọ̀t ètò concern mi right now ni pé nígbà wo ni mo lọ lè. kábíyèsí yẹn máa di díẹ̀ o. kí ni ẹ̀mí. mo lá kéèsì ni. so what kí ni gbogbo yẹn kí ló fẹ́ ṣe sí ni èmi fẹ́ gbọ́ mi ò kí ni gbogbo yẹn. ẹ bọ ẹ máa gbogbo máa ṣe wá bí fún yín bá ṣe jáde sí. mi ò lè torí sọfọ ọkẹ o sọfúnṣùpọ̀ ibi tí o bá lè dé ṣé ohun òun ò lè débẹ̀ ni máa jókòó kalẹ̀ sí bí nítorí pé kí ni. àmọ́ àwọn kò ṣe sí sá. ìyẹn mo fẹ́ gbọ́ n tẹ́ fẹ́ ṣe sí yẹn gan ni mo fẹ́ gbọ́. Sir. Yes. Ṣé ẹ rò bóyá good idea ni ká fi rí witness? You know me. Rẹ̀mí. Are you? She has done nothing to me. Sir, ẹ̀yin náà lè kọ́ mi pé tí mission bá wà on course, nígbà míì a máa ní collateral damages. Remy stays alive and Laolu too. Sir, but I thought... Nǹkan ṣe ẹ́ ni. Do not play lead role in a movie you barely know its context. Sir, please, let me understand something. Why are you keeping Laolu alive? Because he prepares a table before me in the presence of my enemy. Barakini. Kábíyèsí. Kò gbọ́ ẹnu ẹgbẹ́ ìwọ àti dání tí mo tún gbọ́ kábíyèsí lẹ́nu ẹ̀ inú máa ṣẹ́yọ̀ lára ẹ̀ ni. Àwọn ẹni bínú sí ẹ ni. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí wá bínú sí ẹ. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa ní ìka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.